Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a darí gbogbo ògo ọlá padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa láti jẹ́ alààyè lónìí. A gbà ládùúrà bí a ti ń lọ sínú ọ̀rọ̀ rẹ. Ìwọ ní ọ̀rọ̀ tó ti wà látètèkọ́ṣe. Bàbá, nínú àánú rẹ wá mí sí wa. Ọ̀rọ̀ tí a gbọ́ ní àkókò ìjọ tún ayé wa ṣe àti ní ìkẹyìn eré ìje wa láyé yìí. Bàbá, nínú àánú rẹ já lè bá ọ jọba. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Ọlọ́run alààyè ni mo kí wa pé a kú àkókò yìí. Àkókò kó lè dá tí gbogbo wa ń bá káàkiri. Mo dẹ̀ gbà ládùúrà yìí pé yóò kú dára fún wa lórúkọ Kristi. Kókó tí mo fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè ní àkókò yìí, òun ni mo pè ní olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere. Mo mú ẹsẹ̀ wúrà yìí jáde látinú ìhìnrere ti Jòhánù orí 10 ẹsẹ̀ 11 tó kà báyìí wípé èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Jésù Kristi Olúwa wa lẹni tí ó ń bá wa sọ̀rọ̀ níhìn wípé òun ni olùṣọ́ àgùntàn rere. Ètò túmọ̀ sí pé olùṣọ́ àgùntàn mìíràn ó ṣeé ṣe kí ó wà, ṣùgbọ́n kì í ṣe rere. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn rere tí ó ń tọ́jú àgùntàn, tó mọ àwọn àgùntàn tirẹ̀, tí àwọn àgùntàn rẹ̀ sì mọ̀ pẹ̀lú, òun ni Jésù Kristi Olúwa wa. Ó ti sọ fún wa pé àwọn kan ti wá ṣáájú òun, ó ní olè àti ọlọ́ṣà ni wọ́n, ṣùgbọ́n òun wá, ó sì fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Gẹ́gẹ́ bí iṣẹ́ kan tó wọ́pọ̀ tó sì gbayì ní ilẹ̀ Ísírẹ́lì, òun ni iṣẹ́ olùṣọ́ àgùntàn jẹ́. Ta ni olùṣọ́ àgùntàn? Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tó ní ọ̀wọ́ ẹran ọ̀sìn. Ó lè jẹ́ màálù, ó lè jẹ́ àgùntàn, ó lè jẹ́ ewúrẹ́, ó sì lè jẹ́ àgbò. Èyí tó ń sìn, tó ń tọ́jú, tó ń fún ní oúnjẹ, tó ń pèsè fún, tó ń tọ́jú rẹ̀. Pàápàá jùlọ tó ń wò ó sàn nígbà tí ó bá ní ọgbẹ́, tó ń ṣiṣẹ́ olùtọ́jú fún un. Tá bá wo àwọn àpẹẹrẹ nínú Bíbélì, pàápàá tí a bá wo Genesis orí 4 ẹsẹ̀ 2 apá 1, ó ní ó sì bí Ábẹ́lì arákùnrin. Ábẹ́lì a sì máa ṣe olùṣọ́ àgùntàn. Ìtàn Káínì àti Ábẹ́lì òun lélẹ́yìí. A rí pé Káínì nígbà tí a bí, ó jẹ́ ẹni tó yẹ pé a pè ní àgbẹ̀, ṣùgbọ́n Ábẹ́lì a pè ní olùṣọ́ àgùntàn. Bákan náà, tí a bá wo Genesis orí 13 ẹsẹ̀ 2, ó sọ nípa bàbá wa Ábúráhámù. Ó ní Ábúráhámù sì là gidigidi ní ẹran ọ̀sìn, ní fàdákà àti wúrà. Eléyìí fi jẹ́ kó yé wa wípé iṣẹ́ olùṣọ́ àgùntàn ó jẹ́ iṣẹ́ kan tó pé àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n mú lókùnkúndùn. Iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ẹran sísìn jẹ́ iṣẹ́ tó làmìlaka nígbà náà. Síwájú sí i, tí a bá wo Dáfídì dáradára, pàápàá tí a bá wo Sámúẹ́lì kínní orí 19 ẹsẹ̀ 11 apá 2 rẹ̀, 1 Samuel chapter 16 verse 11b. Ó ní òun sì dáhùn wípé àbíkẹ́yìn wọn ni ó kù, sáà wò ó ń ṣọ́ àgùntàn. Iṣẹ́ ètí Dáfídì ń ṣe nìyí nípasẹ̀ ohun tó jogún lọ́wọ́ bàbá rẹ̀. Nígbà tí Sámúẹ́lì dé láti wá rúbọ, pàápàá láti wá yan ẹni tí Ọlọ́run fẹ́ láti dípò ọba Sọ́ọ̀lù tọ́lọ́run kọ̀ sílẹ̀, òun ni ọ̀rọ̀ yìí ti jáde tí Jésè sọ fún Sámúẹ́lì pé ó kù kan àbígbẹ̀yìn, ó wà lóko tó ń ṣiṣẹ́ olùṣọ́ àgùntàn.
tá bá dẹ̀ wò dáadáa a rí pé a rí eléyìí tó farahàn dáradára nínú ìgbésí ayé Dáfídì ní Sámúẹ́lì orí ìkẹtàdínlógún tí a bá wò láti ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n sí ẹsẹ̀ ìkẹtàdínlógójì a rí pé nígbà tí wọ́n ń ṣátá rẹ̀ wípé ọmọ kékeré ni ò lè lọ bá Gòláyátì jà, ó sọ pé kàn fi òun lẹ̀ pé nígbà tóun wà lóko gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn, ó nígbà tí ìkookò fẹ́ tó dìde láti wá gbé ọ̀kan nínú àwọn àgùntàn, ó lóun sá síwájú, òun gbá ní irùngbọ̀n mú, òun sì gba àgùntàn kúrò lọ́wọ́ rẹ̀. Ìyẹn ó jẹ́ pé iṣẹ́ olùṣọ́-àgùntàn, iṣẹ́ ẹni tó ń gbani là ni, iṣẹ́ ẹni tí kìí jẹ́ kí ẹran ọ̀sìn rẹ̀ tàbí àgùntàn rẹ̀ kí ìkookò tàbí kìnìún kó pa jẹ. Síwájú sí ìrírí rẹ̀ ló mú kí Dáfídì kó kọ Sáàmù ìkẹtàléníogún tí gbogbo wa tá à ń kà ní àkàsórí Psalm 23 tó sọ wípé Olúwa ni olùṣọ́-àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó sọ wípé ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́, ó tu ọkàn mi lára, ó sì mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Ní tòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibì kan, nítorí ìwọ wà pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi, ìwọ dà oró sí mi ní orí, agogo mi sì kún àkúwọ́ sílẹ̀. Ní tòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo, èmi yóò sì máa gbé nínú Olúwa láéláé. Àmín. Gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn, iṣẹ́ olùṣọ́-àgùntàn ni láti tọ́jú àgùntàn rẹ̀, gẹ́gẹ́ bí a ti rí, gẹ́gẹ́ bí ètí Dáfídì tí ó ṣe. Eléyìí ló wá farahàn ní májẹ̀mú tuntun wípé Jésù ti mọ̀ wípé òye iṣẹ́ olùṣọ́-àgùntàn yé wọn dáradára. Òun ló fi ara rẹ̀ sí ipò wípé òun gangan ni olùṣọ́-àgùntàn. Jésù Kristi fi ara rẹ̀ wé olùṣọ́-àgùntàn àti pé òun gangan ni olùṣọ́-àgùntàn rere, àti pé ẹnikẹ́ni tó bá tọ̀ ọ́ wá yóò gbàlà yóò sì yè. Tá bá wo Mátíù orí 1 ẹsẹ̀ ìkọkànléníogún, ó ní ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Iṣẹ́ olùṣọ́-àgùntàn tí Jésù wá ṣe nìyí, láti gba èmi, láti gba ìwọ náà tó ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ mi, láti máa wò mí ní àkókò yìí, láti gbà wá là. Gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn, iṣẹ́ rẹ̀ ni láti fi oúnjẹ bọ́ àwọn àgùntàn rẹ̀. Gẹ́gẹ́ bí onísáàmù yìí sọ, ó ní Olúwa ni olùṣọ́-àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn, nígbà tí o bá bọ́ àgùntàn, ebi kì yóò pa àgùntàn. Mo gbà ládùúrà wípé ebi kì yóò pa ọ́ lórúkọ ńlá Jésù Kristi. Gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn, a rí pé Jésù ó bọ́ àwọn aláìní, ó ṣiṣẹ́ olùṣọ́-àgùntàn ní tòótọ́. Ìrètí Jòhánù orí 6 tí a bá wo ẹsẹ̀ 15 ti ṣáájú, a rí pé Jésù ó fi ìṣù àkàrà 5 àti ẹja wẹ́wẹ́ 2 ó fi bọ́ 25 ènìyàn. Ó ṣiṣẹ́ olùṣọ́-àgùntàn nígbà tó rí pé ebi ń pa àwọn àgùntàn rẹ̀. Síwájú sí iṣẹ́ olùṣọ́-àgùntàn láti mú àwọn àgùntàn lọ sí pápá oko tútù, láti jẹ́ kí wọ́n jẹ, kí wọ́n mu, kí wọ́n yó, àti pé kí ọkàn wọn kó lè balẹ̀. Jésù ní omi ìyè èyí táwọn èèyàn mu nígbà tó bá ti jẹun yó tán. Wọ́n sì súre fún ọ wípé ọkàn rẹ yóò balẹ̀ ní orúkọ Kristi. Gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn, Jésù ó ṣe iṣẹ́ ìwòsàn. Nígbà tí olùṣọ́-àgùntàn bá rí àgùntàn rẹ̀ tó ní ọgbẹ́,
á wò ó sàn, á fi òróró ìtura síbẹ̀. Àpẹẹrẹ rẹ̀ la ní nínú ìrètí Matthew orí 9 láti ẹsẹ̀ 1 síwájú, bí Jésù bó ṣe wo ẹlẹ́gbàsàn, ẹni tó ti wà nínú àìsàn fún ọjọ́ tó ti pẹ́. Àwọn ọmọ Ọlọ́run, ta ni ìwọ fi ṣe olùṣọ́ àgùntàn rẹ? Ṣé bàbá ní ìgbẹ́jọ́ ló sì ní bàbá ayé, tàbí àwọn alágbára òkùnkùn ló sì fi ṣe agbára tó gbẹ́kẹ̀lé, tàbí ó ní òkúta kan tó sì ń tẹ epo sí lákòókò yìí? Gbogbo nǹkan wọn yóò lè gbà ọ́ là. Ẹni tó lè gbà ọ́ là òun ni Jésù Kristi, ẹni tá a pè ní olùṣọ́ àgùntàn ní tòótọ́. Ó ní, èmi fi ara mi lélẹ̀ nítorí àwọn àgùntàn mi. Jésù fi ara rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn rẹ̀. Jòhánù orí 3 ẹsẹ̀ 16, ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo Jésù Kristi fún wa, pé ẹnikẹ́ni tó bá wù, tó bá ti gbà á gbọ́, kò ní ṣègbé. Jésù yìí yóò sì máa tọ́, ó ní yóò ní ìyà àìnípẹ̀kun. Mo gbà ládùúrà, ìyà àìnípẹ̀kun yóò jẹ́ ìpín rẹ lórúkọ Kristi. Jòhánù orí 10 ẹsẹ̀ 18, ó ní ẹnìkan kò gbà á lọ́wọ́ mi, ṣùgbọ́n mo fi lélẹ̀ fún ara mi, mo ní agbára láti fi lélẹ̀. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, kí èmi má bàa ṣègbé, kí ìwọ náà má bàa ṣègbé, ó fi ara rẹ̀ lélẹ̀ nítorí tiwa. Gẹ́gẹ́ bí tí mo ti kà ṣáájú fún wa, Dáfídì ní Sámúẹ́lì kìíní orí 17, ó nígbà tó ń rí ìkookò yẹn tó ń bọ̀ láti wá gbé àgùntàn, ó lóun sáré sọ́dọ̀ rẹ̀, òun gbá nírùngbọ̀n mú, òun sì gba àgùntàn lẹ́nu rẹ̀. Iṣẹ́ tí Jésù ń ṣe nìyẹn o. Ó ti gbà mí, ó ti gba ìwọ náà. Ohun tó wá bèèrè lọ́wọ́ rẹ̀ ni pé kí o jọ̀wọ́ ayé rẹ̀ fún un. Mo fẹ́ rọ̀ ọ́ pé kó jẹ́ kí Jésù kó máa darí ayé rẹ̀. Ó ní ìyà àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ń darí, àwọn ni a pè ní ọmọ Ọlọ́run. Ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, gẹ́gẹ́ bí Psalm 125 ẹsẹ̀ 1, ó ní àwọn tó bá gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, ṣùgbọ́n tó dúró láéláé. Kì í ṣe pé ìjì ò ní jà, ìjì á jà. Kì í ṣe pé a ní rí ìdààmú á wá. Kì í ṣe pé a ò ní rí wàhálà tàbí nǹkan mìíràn á wá. Ṣùgbọ́n torí pé ìgbẹ́kẹ̀lé wa wà nínú Jésù, yóò gbà wá pátápátá. Kí n tó dánu dúró lónìí, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, nígbà tó bá yọ̀ǹda ayé rẹ fún, yóò pèsè fún àìní rẹ, yóò sì máa tọ́jú rẹ. Pétérù kìíní orí 5, pàápàá tá bá wo ẹsẹ̀ 9 síwájú, ó sọ fún wa pé ká kó gbogbo àníyàn wa ká kò lè, torí pé ó ń tọ́jú wa. Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 7 síwájú. Ju gbogbo rẹ̀ lọ, yóò fún wọn ní ìtura ọkàn. Matthew orí 11 ẹsẹ̀ 28, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, ó ní èmi yóò fún yín ní. Jésù ló lè fún ọ ní ìsinmi o. Jésù ni olùṣọ́ àgùntàn rere tó lè fún ọ ní ìsinmi o. Gbogbo ìsinmi tó kù ó lè wá kó tó lọ o, ṣùgbọ́n tó lè fún ọ ní ìsinmi ó ní kó fi ayé rẹ fún, tí ṣe Jésù Kristi Olúwa wa. Mo lè gbà ládùúrà wípé Jésù olùṣọ́ àgùntàn kò ní fi wá sílẹ̀. Oore ọ̀fẹ́ láti fi ayé wa sìn, láti gbà á gbọ́, láti ṣe ìfẹ́ rẹ̀ dópin, kí Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rẹ́ tí a ti gbọ́. Jésù olùṣọ́ àgùntàn rere, bí a ṣe ń jọ̀wọ́ ẹ̀mí wa lé ọ lọ́wọ́, bàbá máa tọ́jú wa, máa bọ́ wa, mú wa lọ síbi pápá ọkọ̀ tútù, jẹ́ kí ọkàn wa kó balẹ̀, jẹ́ kí ire àti àánú kó máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.